ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé la ṣebi ń gbé. Kí ló dé tẹ́ ẹ fi ń bínú mi? Ọ̀rọ̀ yìí ni gbajúgbajà òṣèré orí ìtàgé èyí tí a mọ orúkọ rẹ̀ sí Kunle Aford èyí tó sọ nínú fídíò rẹ̀ tó jẹ́ kí àwọn èèyàn mọ béèrè wípé ta ni Kunle Aford ń bá jà, ta ni wọ́n jọ ní gbólóhùn asọ̀, àti wípé òun àti ta ni wọ́n jọ ń fa gbẹ́mi sí omi òsùtò èyí tó fi mú Kunle Aford tó fi jáde láti wá mọ̀ sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká gbọ́ ohun tí Kunle Aford sọ. Gbogbo ohun tẹ́yin náà bá rò lórí fídíò ọ̀hún, ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ire o. Kí ló dé tó ṣe ń bínú mi? Kí ló dé tó jẹ́ pé lọ́sàn-án kan òru kan kàn dọ̀tá mi lójijì? Àdẹ̀mọ́ra wa rí, àsúnmọ́ra wa. Ṣùgbọ́n nítorí tán ti sọ fún ẹ nípa mi, yálà látọ̀dọ̀ àwọn tó rò kó súnmọ́ mi. Ṣẹ́yìn ti gbàgbé pé ẹ̀yìnkùlé lọ̀tá wà, inú ilé la ṣe ní gbé ni. Bẹ́ni tó súnmọ́ ẹ bá gbìyànjú láti lé ẹ bá tí ò bá rí ẹ lé bá. Àbí tí gbogbo ohun tó ń ṣe bá ń dá bí idán tó ń rọ̀ bí òwe, wọ́n á máa wá wò pọ́nà wo ló ń gbégbà, wọ́n á wá dọ̀tá ẹ lójijì. Wọ́n á wá kó àwọn ènìyàn jọ tí wọ́n máa sọ̀rọ̀ èké, wọ́n á máa bà ẹ́ jẹ́ fún àwọn ẹni yẹn. Tó yẹ káwọn ẹni yẹn wádìí ohun gbogbo dájú kó sì di èyí tó ń ṣe òtítọ́ ọbẹ̀ mú. Àwọn ò ní ṣe bẹ́ẹ̀, àwọn náà bá sọra wọn dọ̀tá òjijì lé ẹ lórí. Ṣùgbọ́n mò ń gbà á ládùúrà, gbogbo ọ̀tá tó dìde ogun sí mi, wọ́n á bógun lọ ni.